Yes. Is here. Now that Naruba Osun is here, any moment from now, having seen the third Osogbo land. Yes, that's what we are going to do now. The Osun cultural group, we have to perform now. Just to entertain our girls so that we'll be boring. Yes. Àwọn ẹgbẹ́ òṣèré àṣà àti ìṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé a ní àṣà àti ìṣe tó ní ìtumọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn sì ní ìpìlẹ̀ àṣà. Òṣèré àṣà àti ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun yíyà. Ibùdó ìgbafẹ́ tó jọjú ní gbèsè báwọn arìnrìn àjò.
gbajúgbajà àwa ló láṣọ àwa lórí. Àṣà gbajúgbajà àwa ló láṣọ àwa lórí. Ọmọ Yorùbá kárí ayé Ọ̀ṣun ló láṣọ àwa lórí. Ọmọ Odùduwà kárí ayé Ọ̀ṣun ló láṣọ àwa lórí. Kọ́mọ ṣe pẹ̀lú àṣà wa ó yá gbé wa kò ẹyẹ ire. Kọ́mọ ṣe pẹ̀lú àṣà wa ó yá gbé wa kò ẹyẹ ire. Lékeleke abàṣà kòkó lékeleke abàṣà àná. Lékeleke ni wọ́n lọ sùn ó àṣà wa ó yá gbé wa kò ẹyẹ ire. Ó yá súnkẹrẹrẹ fàkẹrẹrẹ súnkẹrẹrẹ fàkẹrẹrẹ àṣà máa súnkẹrẹ nìṣó. Ojúlówó àṣà tiwa ní í ṣe àwa làṣà àtiwá lọ́ṣun. Ẹ̀yin ọba aládé gbogbo àtẹ̀yìn àgbà àkórí balẹ̀ ẹ forí korí ẹ̀bí kùrùkù ẹ má ṣe já sí. Orí ìdí ọba obìnrin jí ìyá ayẹlẹ bákùnrin jí o. Ọmọ Adélékè ọdún mọ̀pẹ́ o. Gómìnà Ọ̀ṣun ọdún mọ̀pẹ́ o. Kọmíṣánná ọdún mọ̀pẹ́ o. Bàbá Bànánà ọdún mọ̀pẹ́ o. Bàbá Olúṣẹ́gun ọdún mọ̀pẹ́ o. Ọdún mọ̀pẹ́ o. Gbogbo àwo ọdún mọ̀pẹ́ o. Adúgbẹ́ òkun adúgbẹ́ ọ̀sà adúgbẹ́ lọ́wọ́ Olódùmarè ọba àtọ́jọ́ bó ṣe é ṣe. Ìwòye àmọ́dún ìwòye èsì ni gbogbo wa ń gbàdúrà pé ká ṣàmọ́dún. Adúgbẹ́ wa dọdún ọdún ní Èdùmàrè kọ́dákùn kó jẹ́ ká tó lè rẹ̀ sí àdéhùn ọmọ ìyá ojoojúmọ́ ń lára àwọn oṣù kan lé. Ìyá wa mọ̀ rẹ̀ bí olùkú ń sọ aya bóṣùn àjọṣẹ̀ bí mi. Ògúndáyé àjọṣẹ̀ bí mi. Inú yín yọmọ ẹ wà lọ́nà olùwọ̀lẹ̀. Adúpẹ́ bá mi ojúpọ̀ náà látún lọ́jọ́ òní o. Ojúpọ̀ náà á kú ọdún òní o. Ojúpọ̀ náà á kú ọdún òní o. Ojúpọ̀ náà á kú ọdún òní o. Bàbá Òṣogbo á kú ọdún òní o. Ṣàngó níyì ẹ kú ọdún òní o. Ìyá Níkẹ́ ẹ kú ọdún òní o. Ìyá níyì ẹ kú ọdún òní o. Ẹ kú ọdún òní o. Aya Bóṣùn ẹ kú ọdún òní o. Olùkọ́ ẹ kú ọdún òní o. Ìṣàkóso bá mi ta ẹ kú ọdún èyí o. Ìyá Níkẹ́ ẹ kú ọdún èyí o. Ògúndáyé ẹ kú ọdún òní o. Sọlábùnmí ẹ kú ọdún èyí o. Kọ́lé ẹ kú ọdún òní o. Àsìkò kọmíṣánná àbí ọdún òní o. Àsìkò yìí ti tó. Hey!